èdè yìí kò gbọ́dọ̀ parun. Àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, Masoyinbo ń bí. Kamari, Mama Soyinbo. Kamari, Masoyinbo ń bí. Kamari, Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tó tún bá ọkọ̀ dé látọ̀dọ̀ àwọn Remimatics. Ìyá mi ó ti bọ́ báyìí ẹ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ẹ tún ní ọkọ̀ bọ̀gìnì látọ̀dọ̀ àwọn Remimatics. Ọkọ̀ tó ń yà fún yín, ọkọ̀ tó lè gbé yàn bíi 5-6 mẹ́fà ni ó ń lo náà ó lépo lọ́kọ̀ tó ń yà fún yín bí. Àwọn ilé-iṣẹ́ kan tún wà tó ń jẹ́ Tifa Travels and Tours. Àwọn yẹn wọ́n ń báyọ̀ ṣètò àti ìrìnnà lọ sí ibikíbi lágbàáyé. Wọ́n dẹ̀ ti ń báyọ̀ ra ìwé ìrìnnà. Wọ́n wá ní tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ibikíbi tẹ́ bá lọ lágbàáyé wọ́n á sanwó ìrìnnà yín láti fò. Ẹ̀yin tẹ́ dẹ̀ máa ń lọ tó bá dẹ̀ jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tẹ́ bá lọ pẹ̀lú 500 náírà ibikíbi tẹ́ bá fẹ́ fò lọ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n á sanwó ìrìnnà yín. Tẹ́ bá ṣètò ìkẹwàá $100 wálẹ̀ kẹ́ bá fi èdè míì kó èdè Yorùbá lẹ́yìn ètò àfún yín lọ́pọ̀ owó lọ́nà méjì. Tẹ́ bá wà $10,000 Ọlọ́run gbọ́ a ní kẹ́ máa mú lọ. Tẹ́ sì níbèrè lẹ́ o a ní kẹ́ máa mú lọ. Ṣùgbọ́n tẹ́ bá sọ pé rárá mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi tẹ́ bá ṣe ń dáhùn tẹ́ ń gbà wọn owó yẹn á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè sí. Inú mi dùn ayọ̀ mi kún láti lè gbàlejò yìí ní orí ètò yìí. Mi ò tó gbàlejò yín o. Mo mọ̀ pé àwọn ogun ọ̀run wà ń bí nísìnyí ṣùgbọ́n ẹ mọ̀ pé Jésù gan sọ nínú ìwé mímọ́ wọ́n ní ẹ jẹ́ kọ́mọdé wá sọ́dọ̀ mi. Ìyẹn ni wípé tọmọdé lọ́lọ́run ló ń gbọ́ ju ti àgbà lọ. Ó yé yín ìyẹn ni wípé tèmi lọ́lọ́run á gbọ́. Tèmi lọ́lọ́run máa gbọ́ tí gbogbo wa ló máa gbọ́. Àmín torí ẹ̀yin ni ìríjú fún ìríjú Ọlọ́run. Ẹ̀yin ni aṣojú Elédùmarè. Ẹ̀yin ni tẹ́ bá bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run bá ń gbọ́ àbí. Ó ń gbọ́ bẹ́ẹ̀ ni kò kọ́ ohun wá rí kò dẹ̀ ní kọ́. Àmín o. Fáwọn tó ti mọ̀ yín ẹ̀yin lẹ̀mí tẹ́ ń wò. Ìyá mi kí ló kọ yín? Orúkọ mi ni ìyá àdúrà Kehinde Osoba. Ẹ̀rí tó sìn. Ẹ̀rí tó sìn. Ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà tán. Kẹ̀dá má ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀. Ó dúró lé Kristi àpáta. Kérúbù ẹ̀yọ̀, séráfù ẹ̀yọ̀. A fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. A fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òdodo. Olóòtú ẹni mọ ni ló ń ṣe ní. Ó tọ́dún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ti ń jẹ́ ajíhìnrere wòlíì òjíṣẹ́ Ọlọ́run aládùúrà olùdásílẹ̀? Ó ti pẹ́ o láti kékeré mo ti bẹ̀rẹ̀ láti bí ọmọ ọdún 4. 4? Bẹ́ẹ̀ni. 4? Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀ ṣiṣẹ́ mi láti ìgbà yẹn? Mi ò mọ̀nà míì. Mo fẹ́ kópa láti ṣe iṣẹ́ mìíràn ṣùgbọ́n ó ń bu mí lọ́wọ́. Mi ò mọ̀nà míì. Mi ò mọ̀nà míì. Kò sọ́nà mìíràn mọ́ lẹ́yìn Jésù. Fẹ́ni mọ̀ lẹ́yìn Jésù kò sẹ́nìkan o.
Ọba mímọ́ lọba tí mò ń sìn. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan. Bàbá mímọ́ alágbára mo mọ orúkọ rẹ̀. Àmín. Bá ń fún ọ níbèrè àkọ́kọ́. Ẹ ṣì. Ẹ jẹ́ wò. 1,550 kí ni? Èmi ò mọ yẹn sà. Bàbá mi yọ sáré. Ẹ jọ̀ọ́. Ìyá mi. Ẹ lò sà fún mi. Ó dáa. Irú ọmọ wo ni wọ́n ń sọ ní Àìná? Ṣé ọmọ tó gbé ibi kọrùn. Kọrùn. Iṣẹ́ olófòfò. Òun ló lọ mú ọkọ̀ tó rí bí ẹ̀kọ́. Ṣé kí n kà ni? Ẹ kà. Tí Yorùbá bá sọ wípé wọ́n ń ṣe ẹ̀wẹ̀ lẹ́ǹkan, kí ló túmọ̀? Wọ́n ṣẹ́wé lé nǹkan. Wọ́n ṣẹ́wé lé nǹkan. Kí ló túmọ̀ sí? Tó bá ṣẹ́wé, tó bá ní wọ́n ṣẹ́wé lé, wọ́n bá ṣẹ́ ẹ jẹ́ aṣẹ́wé lé. Ó túmọ̀ sí pé kó dáwọ́ nǹkan yẹn dúró. Lóòótọ́. Bẹ́ẹ̀ni. Kọ́ ṣe kí ni? Kó dáwọ́ nǹkan tí wọ́n ń ṣe yẹn dúró. Kó dáwọ́ nǹkan yẹn dúró ni kí wọ́n ṣẹ́ ewé lé nǹkan. Ẹ já lò ní gbólóhùn. Báwo lẹ ṣe máa lò ní gbólóhùn? Ǹjẹ́ mo wá sọ́dọ̀ yìí báyìí? Mo fẹ́ já o, mo fẹ́. Ẹ dáwọ́ ẹ̀ dúró. Kí n ṣẹ́wé lé. Ẹ ṣẹ́wé lé. Ra ń pàtó fún ẹ. Ṣe rí i pé ṣé kò dùn? Ó dùn. Ìyá mi, 1,500 ó mà dá lè jọ sílẹ̀. Kò kéré wájú Ọlọ́run. Kò kéré nìyẹn. Bẹ́ẹ̀ni. Ìyẹn ni ó pọ̀. Bẹ́ẹ̀ni, gbogbo ẹ̀ náà ló dáa, gbogbo tó ló wá bá ṣe dáradára ni. Ṣé ó kì tó ó lè dá lè jọ sílẹ̀? Ọlọ́run jùlọ. Ẹ sọ̀rọ̀ ẹ túraká. Onígbàgbọ́ rẹ̀ rí ayọ̀. Mo ní túraká. Onígbàgbọ́ rẹ̀ rí ayọ̀. Kó má sí àyè fún ìdààmú o. Nítorí pé a ti kọ orúkọ mi síwé àṣeyege. Ṣàdúró kò sì kọrin kò sì rẹ́rìn ayọ̀. Àmín. Kí ni ìyàtọ̀ láàrin afárá àti afàrà? Afárá àti rédòdò. Afárá. Afàrà. Kí ni ìyàtọ̀ láàrin afárá àti afàrà? Afárá. Má fònà ọgbọ́n afárá. Okay. Afárá. Ẹyọ. Afárá. Ẹyọ nínú Olúwa ẹyọ. Ẹyọ nínú Olúwa ẹyọ. Ẹyọ. Ẹ bá mi yọ̀. Ẹyọ nínú Olúwa ẹyọ. Afárá. Àmín. Ẹ múra sí. Afárá. Afárá ni ohun tá a máa fi fún ọ̀nà. Nà. Sọdá. Sódì kejì. Afárá ńkọ́? Afárá ní igi.
bẹ́ẹ̀ ni igi afara ẹ bá ń pàtẹ ọkùn ìyá mi ẹ. Oríkọ bẹ́ẹ̀ ni. Ó dáa. Ìyàtọ̀ sí pákò, kí ni ọ̀rọ̀ Yorùbá mìíràn fún pákò? Ìrìnnú, orin. Tán fi máa ń ṣe kí ni? Pákò. Tán fi ń rin ẹnu. Tán fi ń rin ẹnu. Bẹ́ẹ̀ ni. Orin. Mo múra yín wá ní olóòtú. Àròjọ ọmọ Mósè, àròjọ ọmọ àròjọ ọmọ Jésù Olúwa, àròjọ ọmọ Mósè, Orímọládé, ẹ̀dá kíyèsí ara, kẹ́dà kíyèsí ara. Ẹ̀dá kíyèsí ara. Kérúbù Séráfù ẹ̀yọ̀, a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́, a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òdodo. Àmín. Pa òwe mẹ́rin tó ní adìyẹ ní inú. Kékeré ni abẹ́rẹ́ ń kéré. Kì í ṣe mímì fádìyẹ. Kì í ṣe mímì fún adìyẹ. Ó dé ní ẹ fi ṣe ọ̀dà mẹ́rin. Wọ́n ń gbẹdìyẹ lọ́wọ́ ọkú. Ó ní wọn ò jẹ́ kóun ràkìtàn lọ jẹ. Òjò ò sí nílé, ọmọ adìyẹ dàgbà. Oríkì òjò ni oríkì òjò lẹ́sọ̀dọ̀ owó ìyá mi. Bójò bá wọlé á ti pààyà ẹ̀jẹ̀ o. Ara òrókun ara òrá adìyẹ. Adìyẹ bà lókùn nìyẹn. Bẹ́ẹ̀ ni. Kò tí pé ó kẹyọ kan. Kí ló dé? Ó kẹyọ kan. Òjò tí ilé ọmọ adìyẹ dàgbà. Bójò bá wọlé á ti pààyà ẹ̀jẹ̀. Olóòtú. Ìyá mi. Ẹ ràn mí lọ́wọ́. Mo ti sọ 3 nínú 4. Ẹ fàánú gbà mí. Ẹ bá mi sọ̀kan. Ẹ ràn mí lọ́wọ́. Ṣé ẹ mọ̀? Adìyẹ dà mí lóògùn. Màá fọ lẹ́yìn ẹ jọ̀wọ́ ẹ dáríjọ mọ́. Àgbà bá búra béèwé ò bá ṣe ẹ rí. Wálé èmi ni ìwọ ni. Àwa dọ́kọ̀ Ọlọ́run ọba máa di ènìyàn kọ́ Ọlọ́run àwa ló dá wa ẹ̀sàgbé jẹ́ mọ́ wọn. Àmín. Ó yá. Kí ni Yorùbá ń pè ní òfún? Òfún. Kí ló fún? Òfún lójú. Mo ń bọ̀, mo ló fún lójú ẹ ní sùúrù òun kọ́. Òfún ni. Ṣé mọ̀ pé ọbẹ̀ tá sè tí ò lè pò. Ọbẹ̀ tá sè tí ò ní epo. Gbọ́ sísì. Òun ni. Dé o, ẹ̀rí wọlé dé ẹ̀dì. Ẹ̀rí wọlé dé ẹ̀dì. Ẹ̀rí wọlé dé ẹ̀dì. Ẹ̀rí tó sì wọlé dé ẹ̀dì. Dé o, ẹ̀rí wọlé dé. Ó ti tó. Òun ni. Àmín.
ó dà wọ́n gbà òun ni. Olúwa mú mi o. Orú mẹ́mi gan o. Sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn rẹ̀ jẹ́ domire. 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 Ẹ dákun. Domire. Domire. Nísìn tẹ́ bá ń pọ́n nǹkan kan náà fi máa ń pọ́n nǹkan yẹn wọ́n á fi ewé tó fi máa ìgbákọ. Domire ìgbákọ. Ìgbálẹ̀. Domido rí ìgbálẹ̀. Ṣáà náà sọ. Tẹ́yọ̀ tí nǹkan bá bàjẹ́ wọ́n ní wọ́n fẹ́ ṣe domire. Àtúnṣe. Domire ṣẹ́yìn lẹ́sẹ̀ sókè yẹ. Àtúnṣe. Ó ní kan tí wọ́n máa ń èso kan ni ó máa ń rí báyìí wọ́n máa ń là á sí méjì wọ́n á kókóró ìbẹ́pẹ. Domire ó kẹyọ kan wọ́n á ní ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn domire mímire domire domire rere domire domire re dododo remire domire re. Ìgbẹ́kẹ̀lé ọmọ ènìyàn asán ni. Gbàkóso. Àkóso. Gbàkóso. Olótù. Àjọsọ ni. Àkóso èmi mo sọ. Ìbẹ́pẹ èmi mo sọ. Kí ni ìyàtọ̀ láàrin ìtọ̀rẹ́ àti ìrorẹ́? Kí ni ìyàtọ̀ láàrin ìrorẹ́ dòdòmí àti ìrorẹ́ rèrèmí ìrorẹ́ àti ìrorẹ́ kòkòrò ní ìrorẹ́. Kí wá ní ìrorẹ́? Ìrorẹ́ ló máa ń so sí wa lẹ́kẹ̀ẹ́ yẹn ló máa ń so sí wa lójú. Bí pimples. Èmi ò mọ̀ ń pa yẹn ìrorẹ́ lèmi mọ̀. Mi ò mọ̀ ń pa yẹn. Ẹ mọ̀ ń pa yẹn. N tẹ́mi mọ̀ ní ìrorẹ́ tó máa ń so sí wa lójú. Ìrorẹ́. Bẹ́ẹ̀ni. Ìrorẹ́ ni kòkòrò. Bẹ́ẹ̀ni. Ẹ gbà yẹn. Ọlọ́run ṣàánú mi. Ìyá mi níbo lẹ ti wá gangan náà? Ọmọ àgọ́ ọ̀bà ni mí. Àgọ́ ọ̀bà? Ọmọ Abẹ́òkúta. Àgọ́ ọ̀bà? Bẹ́ẹ̀ni. Ìlú wo ló tóbi tó súnmọ́? Abẹ́òkúta náà ni. Ọmọ Abẹ́òkúta ni mí. Inú Abẹ́òkúta ló wà? Inú ẹ̀ ló wà. Inú Abẹ́òkúta ni àgọ́ ọ̀bà wà? Bẹ́ẹ̀ni. Alájú. Ọmọ Akírógun ni mí. Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà. Mi ń ṣọmọ àlè Ẹ̀gbá. Ọmọ ọkọ ni mí. Bẹ́ẹ̀ni. Èmi kò sọ ṣeré ni o. Gbàdẹ́dẹ̀ ti gbá Akírógun. Àwọn ọmọ tagbáta ọmọ yùnwẹ́n. Yùnwẹ́n. Ọmọ orílẹ̀ orókè. Ọmọ kọ́bà má jà kọ́bà má mà dẹ́yọ ọba àmọ̀dé. Kí là ń bọ lọ́ọ̀bà kóró wa là ń bọ lọ́ọ̀bà. Lọ́ọ̀bà. Ṣé mọ̀ pé ọba ilé lèmi ti wá? Mi ò mọ àfi bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. Ẹ̀yin àgọ́ ọ̀bà lẹ́yìn ti wá èmi wá lọ́tọ̀ ọba ilé ìyẹn ni pé àtọ̀dọ̀ wa ọmọ ìyá kan náà ni wá. Ọmọ ìyá kan náà ni wá ọ̀dọ̀ wa lẹ́yìn ti kúrò. Ọ̀dọ̀ yín báwo? Ọ̀dọ̀ yín báwo? Àgọ́ ọ̀bà lẹ́yìn ti wá. Bẹ́ẹ̀ni. Èmi wá látọ̀ ọba ilé mo wá sọ pé. Ọba ilé. Àtọ̀ba ilé àtàgọ́ba ọmọ ìyá kan náà ni wá. Ọmọ ìyá kan náà ni wá. Bẹ́ẹ̀ni.
ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn. Èwo ló lọ bẹ́ẹ̀? Pé Kò yé mi. pé ọmọ ìyá kan náà ni wá. Bẹ́ẹ̀ ni ọmọ ìyá kan náà ni wá. Ọmọ ìyá kan náà ni wá. Ọmọ báwa. Ẹ̀gbá ni mo fẹ́ kẹ́ máa sọ. Ẹ̀gbá lẹ fẹ́ kí n máa rán. Ṣúlẹ̀. Kò ná mi ní nǹkan kan. Bẹ́ẹ̀ ni ṣúlẹ̀ ètò yìí báyìí kò ní pẹ́ ẹ̀gbá ni kẹ́ máa sọ. Ó yá. Bá fún ọ ní ìbéèrè. Ṣé kí ipa máa fẹ́ gbà ká? Dẹ̀ bá fẹ́ kẹ̀fẹ̀ ká. Kí ni ìyàtọ̀ láàrin ọ̀pẹ àti Domi ọ̀pẹ? Òpè Domi Òpè àti òpè. Òpè ni ẹni tó jẹ́ atọ́kùn fún eégún. Òpè lẹni tí ò mọ nǹkan tá à ń sọ àbí nǹkan tá à ń ṣe, ẹni tí ò dá kankan. Ṣé mo rán ẹ ṣé mo ní wọ́n gbà ni. Ẹ jẹ́ kí n gbà ẹ dákun. Ó dà ẹ bá pàtẹ́ fún ọ. Mélòó ló kù? Ẹyọ kan. Ẹyọ kan ló kù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ní ṣìwéwò ẹyọ kan ló kù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fi bẹ̀yìn. Ẹ mú wá kọ́kàn balẹ̀, owó kan ló wà lókè. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ó ti parẹ́. 5 ó ti parẹ́. 250. 250. Parẹ́ bó bá parẹ́ kò parẹ́. Parẹ́. Kò sí tó fi ń ṣèyẹn mú kan tó kù wá ká gbọ́. Bó o tiẹ̀ parẹ́ náà máa fi ṣe sàdákà ká tó délé ni kí wá ní. Parí òwe Yorùbá yìí. A ti sọ adìyẹ tí kò bá lára ìyà. Adìyẹ tí ò bá lára ìyà. Onílóríta mẹ́ta lọ jẹun. Adìyẹ tí ò bá lára ìyà. Ṣá lọ bá wọn jẹun gbòòrò. Ẹni sùúrù o kò yan lára ìyà. Ẹ pé kó lọ jẹun láàrin àwọn èrò. Wọ́n ní lupa. Adìyẹ. Mo ń bọ̀ ẹni sùúrù ẹjọ́ ẹni sùúrù o. Mo ní. Adìyẹ tí kò lára ìyà. Ṣá lọ jẹun oríta. Ṣádìyẹ ń jore oríta ni. Ẹni sùúrù o. Mo ní. Ọ̀rọ̀ adìyẹ là ń sọ. Bẹ́ẹ̀ni. Ẹ pàdìyẹ tí kò lára ìyà. Tí kò lára ìyà. Kò lára ìyà. Adìyẹ tí kò lára ìyà kò oríta nìkan náà kọ. Ṣáàtì ẹni wọnú pẹpẹ ṣọ́ọ̀ṣì wa. Adìyẹ tí kò lára ìyà. Ẹyọ. Adìyẹ tí kò lára ìyà. Ẹyọ. Máa yọ ó máa bọ̀ sí ẹ lápá. Ẹyọ nínú Olúwa ẹyọ. Kò nílẹ̀ yẹ́yìn orí pẹpẹ. Ẹ pẹ̀lẹ́ má wọ̀ ẹ́. Ẹ má wọ̀ ẹ́. Ẹyọ gbogbo ẹ̀ kú o. Ẹ lè dàmí lọ́pọ̀lọ́rú. Kí ló dé? Ẹ wá dàsá gidi ni. Ẹ lè dàmí lọ́pọ̀lọ́rú ni. Adìyẹ tí ò lára ìyà kì í bá wọn yí ẹyin orí pẹpẹ. Ẹnu. Ẹyẹ nìkan náà lè gbà. Ẹnu. Kí ló tún kù? Ó padà dìjà gbòòrò lẹ́gbàá lágọ̀ọ́ ọba. Ó yá ẹ bá ikọ̀ àtẹ́wọ́ fún ìyá mi. Ẹ ti yàn wá jẹ o. Rárá o, ṣé mo yàn wọ́n jẹ ni? Báwo mo ṣe yàn òyìn jẹ? Báwo mo ṣe yàn ẹ̀yin lẹ́yìn wá jẹ? Bọ́lé ẹ kí n wà. 40. Ayọ̀ lẹ̀ fún ẹ. Ìyá mi ẹ ṣé gan ni, inú mi dùn
láti gbàlejò yín nítorí mo mọ̀ pé ìrìn pọ̀ ọ̀nà pọ̀ àwọn èèyàn á ti máa dúró. Wọ́n gbé nǹkan wá fún wa nǹkan tó gbé wá fún wa bóyá la lè jẹ tán. A gbé wá fáwọn òṣìṣẹ́ wa. Àkàrà 5 àtẹ̀jà 2 ẹgbẹẹgbẹ̀rún jẹ́ òṣìṣẹ́ kù ọba tó mú jóná jáde lẹ́nu ẹja ìdáríjì ń bẹ fáwọn ẹlẹ́ṣẹ̀. Wọ́n ń ṣògùn lórí iṣẹ́ àyè. Báwo yọ iṣẹ́ àyè? Yọ. Báyìí kò sí ẹ̀ báyìí lẹ̀ tí ń ṣe báyìí wọ́n kó oríṣiríṣi nǹkan wá fún wa ẹ ṣé gan ni inú mi dùn ayọ̀ mi kún pé ẹ rántí wa sí nǹkan tó dáa lágbára Ọlọ́run ìpè yín ò ní dípèkúpè. Àmín àmín mo pé àmín. Mi ò tó gbàdúrà fún yín o mi ò tó gbàdúrà fún yín. Àmín. Mo ní mi ò tó gbàdúrà fún yín. Àmín. Elédùmarè á gbàdúrà fún yín. Á dẹ̀ máa gbàdúrà yín. Àmín. Ní gbogbo ọ̀nà ni o. Àmín. Ó dà gbé mẹ̀yẹn ló rán mọ́ yín lára. Àmín tó láàmì. Tó láàmì. Bẹ́ẹ̀ni. Ó dà ká tó parí ètò ẹ̀yin náà ẹ ṣàdúrà fún wa. Lágbára ti Ọlọ́run iléeṣẹ́ yìí ò ní bàjẹ́. Àmín. Ẹ dìde ìṣẹ́jú 5 fún wọn kò ní ṣẹlẹ̀ ń bí. Àmín. Ẹni tó máa ba bí jẹ́ kò ní wọ bí. Àmín. Ọ̀run á fi àánú gbé yín ró. Àmín. Toró lóhun yóò ṣàánú fáwọn tóhun yóò ṣàánú fún. Mo dá ìpè mi lò bí àṣẹ kan bá lè ṣe mi wọ́n nù yá fún ọdún 2 àti oṣù 2. Mo rán ọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí ẹni àmì òróró Ọlọ́run gbogbo orí kankan tó wà ń bí àánú ò ní wọ́n yín. Àmín. Kò ní wọ́n lè iṣẹ́ yìí. Àmín. Bó ṣe máa rí nìyẹn. Àmín. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Àmín àṣẹ Olúwa. Hallelujah. Méje ni. Hallelujah. Ìyìn. Ògo. Iye. Hosanna. Adúgbò Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí ń fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílé ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ ọlọ́pọlọ àtúntì ṣe tèmi o a ti fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí tẹ́ bá fẹ́ gbọ́ wa bẹ́ẹ̀ fẹ́ kópa lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sóǹkà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ Ọlálẹ̀ ọmọ Ajígbàgbà ọ̀rọ̀ arẹ́gbẹ́dì sọ̀dọ̀ fi roko arẹ́gbẹ́dì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlẹ́ dé jẹ́ ọba kó tó dìgbà míì ire o pum. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀kùn gàdá ṣẹ̀rù bà mí èdè ní ká sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí mo gboyè gíga yunifásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé.